ṣe rí ìyá yín onítìrí ìlú òyìnbó ló jókòó sí o, kò bá wa ra epo 500 naira ń bí o, kò dẹ̀ bá wa jìyà tá à ń jẹ ní Nàìjíríà yìí o, wọ́n kàn bá wa pakún ni o. Don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Mo fẹ́ bẹ̀ ẹ̀yin family ìyá onítìrí, ẹ̀yin ìyá onítìrí, mo ṣe ń jí lójú oorun, ẹnìkan mẹ́sẹ̀jì mi ní alẹ́ àná nínú wọn, ìkan náà mẹ́sẹ̀jì mi ní ọ̀sán, àgbàlagbà obìnrin dẹ̀ ni wọ́n, ẹnìkan wá mẹ́sẹ̀jì mi ní àárọ̀ yìí pé Saheed ṣé wọn náà ti rí báyìí, Ìgbòho ti bọ́ há, Ìgbòho ti ṣe kinní kan, ẹ̀yin tẹ́ ń ṣe program tẹ́ ń bú onítìrí kinní kan, please and please, mo fẹ́ bẹ̀ yín ni, ẹ má sọ mí dábẹ́ ṣe dà, ẹ jọ̀ọ́, mi ì fẹ́ kí fámílì onítìrí kankan wá sí DM mi láti wá mẹ́sẹ̀jì mi mọ́ ní WhatsApp. Tẹ́ bá mọ̀ pé onítìrí ni ìṣòro tẹ́ ní, tàbí tẹ́ bá mọ̀ pé Chief Sunday Igboho ni ìṣòro tẹ́ ní, àbí òun ni issue tẹ́ ní tẹ́ lè máa fi hágìw láàrin ara yín, ẹ jọ̀ọ́ ẹ torí Ọlọ́run, ṣe rí èmi ọmọ kékeré ni mí, mo ní láìfù tèmi láti live. Pé mo dá sí ọ̀rọ̀ ìlú kì í ṣe ẹ̀ṣẹ̀ o, kò ń ṣe ẹ̀ṣẹ̀, ẹni tó bá kà sẹ́ṣẹ̀ fún mi ìṣòro ayé ẹni yẹn o. Ó wù mí kí n dá sí ọ̀rọ̀ ìlú nítorí pé ọmọ ọkọ Yorùbá ni mí. Nǹkan tí mi ò dẹ̀ fẹ́, tí olóyè Sunday Igboho ò fẹ́, tí gbogbo ọmọ Yorùbá ò fẹ́, ní ìyanra ẹni jẹ, cheating ní Nàìjíríà tá pè ní country, which is not a country, it's just a zoo. Gbogbo wa náà láti ń rí báyìí. Gbogbo ẹ̀yin tẹ́ dìbò ṣe mọ̀ pé wọ́n yọ tí yín sọ́tọ̀ pé kẹ́ má ra epo 500, gbogbo yín pátá everybody àjọ ń rà ni. Nǹkan tó kan èmi tí mo fi dá sí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá nìyẹn, pé kán má jí wa gbé, kán má fìyà jẹ wá mọ́ àwọn nǹkan tá a rí pé àwọn olórí Yorùbá ò sí lólórí. So tó bá jẹ́ pé ẹ fẹ́ da ìrìn àjò rú ni lẹ ṣe mú onítìrí wá sí inú Yorùbá nation, that is all you people problem, it's not my problem. Ṣẹ́rí kémi kì í sábà ṣe program fún onítìrí, ìyẹn ti lọ. Mi ò fẹ́ darapọ̀ mẹ́yìn tẹ́jọ máa create nuisance lórí social media. This is why I bring the real and right people. Nǹkan tó ti bàjẹ́ lèmi tún ṣe, àwọn nǹkan táyé ti fẹ́ gbàgbé lèmi tètè bring it up kọ́ má bàa jìyà. Nǹkan tí ó dà mi ò fẹ́ kó bàjẹ́, torí pé onídìí ni ò ní fẹ́ kídìí òun bàjẹ́, òun ló yẹ kí n join Yorùbá nation. Kì í ṣe àti wá máa mo mọ̀ pé mo ti kéwèé o, nígbà tí mo kọ́ bẹ̀rẹ̀ yẹn mo fi èwe ṣe, bú anybody, bú anybody. Ìgbà tí ó wá já mo padà gbọ́n, mo padà lo maturity pé reason táwọn people yóò ṣe dá sí gan, kó má lọ jẹ́ pé bí ẹ̀yin ọmọ Yorùbá náà ṣe máa padà betray wọn ni. Táwọn máa sọ pé ẹ̀yìn odidi ọba lágbájá ṣe bóun lówó ẹ̀wọ̀ ogun lọ́jọ́ yẹn tó lọ jàjà yẹn, ṣe kíní kan. Àwọn ẹlẹ́kàlùkù ń bẹ̀rù kẹ́ má bàa fi ibi sú wọn. Mo bú Ìbà Gani Adams, mi ì bú wọn náà o, mo pè wọ́n sákìyèsí ni o. Mo bú ọmọ ọlọ́mọ ẹni ẹlẹ́ni tó ti lówó ti ẹ̀jẹ̀jẹ́ tó ń gbádùn ayé ẹ̀. Àṣẹ ìgbà tí ò dá sí, nǹkan tẹ́ ẹ fojú olóyè Sunday Igboho rí yìí, ó ti jẹ́ kó jẹ́ example fẹ́mi náà, láti jẹ́ kí n fi mọ̀ pé ìdí táwọn pípọ̀ yóò ṣe dá sọ̀rọ̀ ilé yìí o. Ẹ̀yin onítìrí, ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín, ẹ má kó tiyín wá bá tèmi, ẹ ra fi mí lẹ̀ bí mo ṣe ń live life mi jẹ́ẹ́jẹ́. Èmi ni mo ní social media, tí gbogbo yín bá kúrò lórí social media tán lénìí, ó sì máa kú èmi síbẹ̀ o. Businessman ni mi, celebrity ni mi o, entertainer ni mi o. Kò síbi tá a ti ń jẹun ju social media lọ, YouTube, Facebook, torí Yorùbá nation ni ò sì jẹ́ kí n monetize page mi o. Ọjọ́ tí n bá ti monetize page mi ò ní ṣe, mi ní sọ̀rọ̀ Yorùbá nation mọ́, because I just did Yorùbá nation free for my people. Lẹ́yìn kan bá rò pé bí ó ní nǹkan tí mo rí bẹ́ẹ̀, bóyá kó calculate àwọn nǹkan tí mo rí yẹn, àwọn ọjà tí mo ń tà gan ni mo fi ń ra data, mo fi ń help ara mi. Wọ́n sì ní wá ẹni mo máa ń rí help, máa rí yẹn ra data fún mi, wọ́n sì ní wá ẹni yẹn kàn lè dédé wádìí ẹ̀bùn mi. Sọ pé kí wọ́n máa argue ọ̀rọ̀ onítìrí kíní kan Sunday Igboho, ẹ jọ̀ọ́ ẹ torí Ọlọ́run ẹ count me out kúrò nínú gbogbo ẹ̀yin tẹ́ ẹ jọ máa ṣe rubbish yẹn. Mi kì í ṣe gbogbo èèyàn ló ní interest láti dédé máa jàjà unnecessary. And hi, Saheed, I'm already changed my way. I'm just doing what's important in the Yoruba nation. Ẹ rí pé àwọn tí wọ́n ti gbàgbé wọn tán ti pa àwọn èèyàn wọn, ẹ rí pé àwọn ni mò ń mú wá lẹ́nujọ́ mẹ́ta tí màá fà account number sílẹ̀ pé káwọn èèyàn bá mi ràn lọ́wọ́. And the right thing dẹ̀ ni mò ń ṣe. Tabari position táwọn people yẹn wà náà, ẹ rí pé wọ́n ń suffer ẹni tó pa ọkọ ẹ̀ torí Yorùbá nation, tó wà lọ ń yá owó òòjọ́,
tó fi ń ṣe business tó fi manage ara ẹ̀ tó withdraw àwọn ọmọ kúrò ní school tó wà tẹ́lẹ̀ tó mú wọn lọ school kéékèèké. Yorùbá I try o well I try no ẹ má jẹun bú Yorùbá too much kó lè kálukú ṣáà lò wà tó máa wù ká sinmi ara wa gbogbo ìwà tó bá wù ká wù náà ayé ló mọ̀. I can't blame anybody because orí kálukú pẹ̀lú life ẹni. So ẹ jọ̀ọ́ mo fẹ́ bẹ ẹ̀yin ìyá onítìrí mo nífẹ̀ẹ́ olóyè Sunday Igboho gan mi ò dẹ̀ rí mistake wọn ìdí tí mo ṣe rí mistake wọn ni pé wọ́n ti làágùn wọ́n dẹ̀ ti bà ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́. ṣe rí ìyá yín onítìrí ìlú òyìnbó ló jókòó sí o kò bá wa ra epo 500 naira bí o kò dẹ̀ bá wa jìyà tá à ń jẹ ní Nàìjíríà yìí o wọ́n kàn bá wa pakún ni o. olóyè Sunday Igboho ogun wọ̀ ló lé wọn dé Benin Republic o wọ́n dẹ̀ balẹ̀ wọn jẹ́ wọ́n pààyàn sílé wọn tẹ́ ẹ̀ bá gbàgbé wọ́n dẹ̀ ṣe rálì tí gbogbo ayé mọ̀ tó milẹ̀ gbìm ìgbà tí movement yẹn dẹ̀ lọ gbogbo nǹkan ló ń lọ dáadáa o ọmọ ogun olóyè Sunday Igboho dẹ̀ ṣì wà ńlẹ̀ full loaded bọ̀ Igboho kò rẹ́dí àti báyìí káńtà àwọn ariwo mọ́ ni Igboho rẹ́dí àti bẹ́nìbọ̀dì pariwo mọ́ pé tẹ́ bá náà wọn ọ̀dà fine nǹkan tó bá rí gangan tó fi mọ̀ pé wọn ọ̀dà yẹn ṣó lè sọ síta yàtọ̀ sí àwa wí àròyé rádaràda ọ̀rọ̀ tí ò yẹ kí human being ti ẹ̀ sọ àwọn people tó dẹ̀ ń ṣe kíní dẹ̀ dàgbà the same diaspora dẹ̀ náà the same ìlú òyìnbó náà wà gbogbo àwọn contact tó ń contact mi they are in UK wọ́n wá wonder pé ṣé àwọn people yìí wọ́n mọ nǹkan táwọn fèsì bí yìí ni ẹ ṣàánú wa tẹ́ bá dé wà lè ṣàánú wa bó ṣe ọ̀bá lè gbé ní fi nílẹ̀ bó ṣe wà ẹ̀yin family onítìrí ẹ jọ̀ọ́ mo ń bẹ̀ yín ní ẹni pé mi bú yín ẹ má wàá create nuisance tí yín wá bá tèmi ìṣòro ayé tí yín tó mú yín argue ṣẹ́rí only me other stupidity can never affect me because I remain focused. Yorùbá nation yẹn is the only way ẹ ká gbàgbé gbogbo rubbish tó ń ṣẹlẹ̀ maybe Yorùbá ti di president kíní kan Yorùbá nation is the only way láì jẹ́ bẹ́ẹ̀ wọ́n máa Fúlàní they have a strong target wọ́n kàn fi bàbá Tinubu tù wá lójú ni they are still coming to the Aso Rock to rule again. So, and it's only a wise can understand this movement. We are still coming back to finish the action. Wọ́n fẹ́ máa pa Yorùbá díẹ̀ ni. Òun náà fi mú ẹ̀sìn religion Islam kìnnìkan Christianity tó fi mú wá so that wọ́n lè fi religion yẹn create war láàrin Yorùbá sí Yorùbá. Ẹ dẹ̀ mọ̀ pé Yorùbá tó bá jẹ́ Muslim àwọn Muslim tó jẹ́ Fúlàní ló máa tẹ̀lé. Yorùbá tó bá jẹ́ Christian àwọn Christian tó bá jẹ́ others language ló máa tẹ̀lé because wọ́n á sọ pé wọ́n ń ja ìjà ẹ̀sìn ọpọlọ tó ń fẹ́ mú wá fáwa nìyẹn àwa dẹ̀ ti get la ṣe cancel religion in our life. Okay ọmọ Yorùbá ẹgbẹ́ mi ni ẹ ó yá kí ló ṣẹlẹ̀ já sọ̀rọ̀ nítùbínùbí ẹ jẹ́ ká wáìsì o mo kàn fọ opportunity eléyìí tún sọ ni o olóyè Sunday Igboho gan ibi tán wà yẹn gan ṣé kò fẹ́ bẹ́tà Nàìjíríà báyìí lọ́wọ́lọ́wọ́ yìí epo wọn gbogbo ẹ̀ ló wọ́n just ordinary rodo tẹ́ bá fẹ́ ra rodo 200 like this is just 5 ẹ járọ̀ mi tó bá yẹ pé rọ́ ni mò ń pa àwọn àtàjọ wà ní ilẹ̀ Yorùbá Nàìjíríà lápapọ̀ ẹ járọ̀ mi tí n bá parọ́ gbogbo alamọ̀ pé wọ́n ẹ rí pé àwọn bandit generation yìí wọ́n jáde kan complain àwọn tó ń bú wa nípa àṣẹ Yorùbá nation wọ́n jáde wọ́n silent because they are enjoying aṣeníṣera ẹ̀ wá ni ẹ̀yin union ẹ kúṣẹ́ ṣe rí pé ọjà ò yá èèyàn mélòó ló ń bínú jáde mọ́ èèyàn mélòó ló ń travel mọ́ so ọ̀run yabọ̀ kún ṣọ̀rọ̀ ẹnìkan I don't need to be coming to online argue no nǹkan tó bá jọ máa ṣẹlẹ̀ yẹn náà ó jọ máa bá gbogbo àjọ wà nú ẹ̀ ní gbogbo agídì tó tá bá náà fẹ́ Yorùbá nation tẹ́ bá ní ẹ̀fẹ́ tó àwa náà sọ pé kò sí wàhálà àwa náà fẹ́ ẹ kájọ wà ń bẹ̀ tó bá yẹ pé ìyà ló mọ́ ọmọ Nàìjíríà dára ẹ ti dìbò náà ṣe bẹ́ẹ̀ sọ fà ìbáyìí ẹ sọ fún mi pé ẹ̀ ń jọ yẹn àwọn tó tì yín dìbò yẹn wọ́n ti travel out wọ́n ti sá lọ president yóò dẹ̀ lè lu yàtọ̀ hospital bíbáyìí láti tọ́jú ara ẹ̀ láyé if it is anything ó máa travel out lọ tọ́jú ara ẹ̀ UK ẹ má bínú pé mo sọ bẹ́ẹ̀ mi ibùdádì wa bàbá wa ni wọ́n bọ̀bẹ́ yìí náà bá ṣe fílẹ̀ sí ẹjọ́ máa rán ìṣòro ayé anybody nìyẹn kò káyé. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.